Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my Bami Lowo idea. Ṣé mo ti di speaker ngba te stock mi de Mecca. Kí ni mo ṣe fún yín? Ẹ̀ṣẹ̀ wo mo ṣe yín? Torí mo njo mo ran taja mi. Torí olórí burúkú wo gist lover wáyé má ṣeré tó má fojú sunkún gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. Ìwọ kì í rí ẹni tó ṣoríire kó dùnnú sí. Olórí burúkú aláyé bàjẹ́ ẹ. Ìwọ ló máa report àwọn èèyàn se embassy. Ìwọ ló gbé camera fún wọn sin tán stock èèyàn de Mecca. Olórí burúkú ẹ ìwọ ló ní mo jalè nu Dumata mo lọ jí gold. Mo ṣe reverse transfer. Ó ní wọ́n cut mi red-handed. Olórí burúkú ṣọ̀pọ̀ keku ẹ tó máa fojú sunkún gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ìwọ àtàwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ aburú. Ó tí fún wa lẹ́rìí kankan o. Wà kọ́ wà ọkọ̀ believe kò lè bá tèèyàn jẹ́. Àwọn èèyàn wá ní kí n dá gbogbo ẹni tẹ́ bá ní kí n dákẹ́. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi á ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ yín. Tìran yín. Ọlọ́run ló yọ mí ní 2019. Ọlọ́run ló yọ mí. Èmi ò rí bí tẹ́. Kéèyàn kan tó lọ ṣe fíìmù. Kí lórúkọ fíìmù tán náà ṣe àìní ìtùnú àbí kí náà pè. She must be obey. Kéèyàn kan tó lọ jókòó kó tó ṣe fíìmù She must be obey. Lẹ́yìn tẹ́ni yẹn ṣe fíìmù She must be obey. Rí close mark tó gbá láti fi cover track ẹ̀. Kẹ́ má bàa mójú lọ bẹ̀. Rí close mark yẹn rí tẹ́lẹ̀. Ó ṣe jẹ́ lẹ́yìn tí yẹn ṣe fíìmù She must be obey. Rí close mark tó gbá. Ẹgbẹ́ rí nǹkan ṣe fún Naira Marley. Sí bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ rí? Kò dẹ̀ ń dáwọ́ jọba kò kí ń bá tèèyàn jẹ́. Ó máa lọ háyà gbogbo èèyàn. Ọmọ kí lorúkọ ẹ̀? Sino yẹn. Ọmọ Sino yẹn. Ọmọ ẹ̀ kọjọ ọmọ tó lóyà ni. Rí nǹkan ọmọ yẹn kú. Nígbà tí Gist Lover bá yí ọmọ yẹn jẹ tán, ó tún wá fọmọ ẹ̀ ṣẹ̀ sí. Rí bí Gist Lover ó fẹ́ kí Zino kúrò lọ́dọ̀ Naira Marley. Gbogbo ohun tẹ́ rí tó ń jáde lẹ́nu Mohbad tó fi kú, iṣẹ́ ọwọ́ Gist Lover ni. Iṣẹ́ ọwọ́ Gist Lover ni. Ikú Mohbad ò ṣẹ̀yìn Gist Lover bó ṣe wà yẹn. Gbogbo evidences tó ń gbé jáde nígbà tí Mohbad kú tán, ó ti ní gbogbo kinní yẹn lọ́wọ́ ọmọ yẹn tó kú. Ẹ wo ta ni bàbá baby. Ṣé bí Mohbad wà láyé nígbà tó ń kọ ta ni bàbá baby. Kí ló mú Gist Lover gbé wá? Iṣẹ́ tó ń ṣe nìyẹn. Imagine mo dẹ̀ sọ nígbà yẹn. Tẹ́ bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní Mecca 2019 yẹn. Ìgbà tí mo tún wá dé kò mọ̀ pé máa dé láyọ̀ àtàlàfíà. Ṣé bóun lẹ́gbọ́n tó ń fẹnu ara ẹ̀ sọ yìí? Ṣé èmi ni mo bá wọn ṣe kíní? Ṣé mi ni mo bá wọn ṣe? Ṣé báwọn náà lọ gbẹ̀rí wá fúnra wọn? Ẹ̀rí pẹ́ ni yẹn sneak ìyá mi kiri báyìí Mecca ni. Tí n bá gbé báàgì mi lẹ́wọ̀n bá gbé cocaine sí. Àṣírí tú òun rèé. Àṣírí tú. Flashback. Àṣírí tú àbáṣírí ó tú. I have so many questions for them. I have so many questions for them before I come back for them. That's the picture of IG Gbogbo. That is IG Gbogbo. Will I say the police are taking the law into their hands? Will I say because Yoruba is the president, so they are taking president, vote for a Niki? I have some questions. Sometimes we believe that the police are brilliant, but no. You need to tell them what they don't know, which I believe they know. Maybe due to
a bribery and corruption, or maybe because of a posting. I will go back to my dialect because I better come to Yoruba. I'm President Tinubu is Yoruba. This is Yoruba regime. A lady called Lizzie Anjorin, a troublemaker, a cause. What have I done? Kí lẹ gbé kámẹ́rà tẹ̀lé mi dé Mẹ́kà, kí lẹ lọ report mi Mẹ́kà pé mo gbé cocaine mo tẹ́ dẹ̀ stock mi tẹ́ ń yà mí kiri gbogbo Mẹ́kà secretly. What have I done? Oh my God. Nollywood is different from fracas food. Olórí burúkú ìwọ ló dá fracas food sílẹ̀. Àwáyé má ṣe rere àgbà òfò àgbà bànújẹ́. Òun ló ti wà níbi tó ti hangi ọpọlọ ẹ̀yìn. Máa bọ̀ Nàìjíríà. Tá bá gba ẹ mú ní Nàìjíríà. Wọ́n máa rẹ́ ẹ lékiri. Gbogbo ẹ̀yà rẹ̀ ló máa ṣẹ̀wọ̀n. Gbogbo ẹ̀yà rẹ̀ ló máa ṣẹ̀wọ̀n. Bọ́ọ̀lù orí ẹ bóyá Ìbàdàn nìyẹn ti máa ṣẹ̀wọ̀n. Ìtàn ẹ ó lè jẹ́ Màdúgùrí nìyẹn ti máa ṣẹ̀wọ̀n. Apá ẹ àwọn olórí burúkú dókítà tó ti yọ kò mọ́ òkun apá ẹ ní kan fi ránṣẹ́ sí Nàìjíríà. Ó rí kó lórí burúkú ni ẹ. Ṣé fracas wood làwọn ẹgbẹ́ ẹ lọ fi ń ṣoríire? Look at your life. Ó rò pé ó máa jẹ wọn mọ́. Olórí burúkú ẹ bó ṣe ta kàǹkà sí hospital bí tó wà ń sìn. Ó ronú fún ọ̀la nígbà tọ́la òṣù ọ̀ fún ẹ. Ọyàn ẹ ẹnugun nìyẹn ti máa ṣẹ̀wọ̀n. Obo ẹ pìpìrì, obo ẹ kọbẹlẹ, obo òṣì yẹn, obo ẹ̀sìn yẹn, obo ẹ yẹn. Jọ́ọ̀sì nìyẹn ti máa ṣẹ̀wọ̀n. Èkìrí ẹ, gbogbo èkìrí ẹ ló máa ṣẹ̀wọ̀n ní gbogbo 36 states. Kò sí ẹ̀wọ̀n kan nínú 36 states yìí tá à ní pín ẹran ẹ̀ dé. Ìwọ máa bọ̀. Ìwọ máa bọ̀. Ìwọ kọjá wá. Ìwọ bọ̀ síbí. Lọ́jọ́ kìíní àná ṣebí Osingwadedly obule o governor to death. Gbogbo àwọn ọba aláyé ok Abuja lè kiri òbò ẹ̀ tí máa ṣẹ̀wọ̀n. Gbogbo wọn ní Abuja lè kiri òbò ẹ̀ tí máa ṣẹ̀wọ̀n. Mo ń bè lọ́wọ́ títí ẹ kí ni mo ṣe? Àṣírí ti tú báyìí. Sórí fídíò tó bọ́ síta yẹn ẹlẹ́ṣẹ̀rú ẹ̀ mọ́. Hollywood got nothing to do with fracas food. Olórí burúkú yẹn. Ta ni babaláku bàbá tiẹ̀ tó dá fracas hood? Àwọn ọkùnrin alálùbáríkà bíi titi wa bíi tàwọn kọ wa. Ó gbọ́ mi. Tọ́ bá ń sọ pé ìyàwó mi tó wà lẹ́rìí tá à ń sọ pé dádì wa tó à manage ẹ̀ ọ̀dẹ̀ lè pè wá. Torá wa ò ti lè wá àwọn bàbá olówó lọ tán rẹ́ǹtì ilé tán rẹ́ǹtì mọ́tò ká wá máa deceive àwọn ọmọ kéékèèké láwùjọ. Àbí kí ni Lizzie ṣe fún yín? Torá wa ò lọ tọ́kì bíi ti yín kán máa yọ kò mọ́ òkun òbó wa. Olórí burúkú olóbò pìpìrì olóbò gèlè olóbò yànbọ̀ kan olóbò gan tí ọ́. Wò gbé sí ayé ẹ̀. Wo bí ikú ṣe kọ lẹ́tà fún ẹ sábọ́dù. Imagine tó bá jẹ́ pé o wà nílé ọkọ kó jẹ́ bàbá Gaddafi àbí ọkọ ẹ tẹ́sẹ̀ ń dùn yẹn ló tọ́jú. Ó ṣeé ṣe kó má dèrò ẹ̀wọ̀n tó wà. Ó ṣeé ṣe kó má sí lọ hospital. Àwọn ọmọ tó rò pọ́n máa ṣoríire pé wọ́n nìkan ló fẹ́ dé oúnjẹ wọn jẹ. Àwọn ọmọ yẹn wá dà lẹ́gbẹ̀ẹ́ lọ hospital báyìí. Mélòó nú àwọn ọmọ ẹ ló fi lé wọn lẹ̀ tán ti wá dúró tí ẹ lọ hospital. Sórí tẹ̀dá bá ti wà greedy jù ó máa padà gba lẹ́tà lọ́wọ́ ikú ni. Bí ìwọ Esabod àti Gistlover ti gba lẹ́tà lọ́wọ́ ikú. Ó mọ̀ pé Gistlover ti gba lẹ́tà lọ́wọ́ ikú. Ó ti gba lẹ́tà lọ́wọ́ ikú. Pa fún fọ́lùmù díẹ̀. Esabod tóbìnrin bá ti wà láyé àfẹ̀mí o o fẹ́ jókòó síbi tó yẹ kí bàbá ọmọ ẹ jókòó sí. O fẹ́ káyé pàtẹ́wọ́ fún ẹ àtẹ́wọ́ tó yẹ kán pa fún bàbá ọmọ ẹ. O ṣáà fẹ́ dájẹ gbogbo ẹ̀.
ó máa padà gba lẹ́tà lọ́wọ́ ikú ni. Wọ́n ní ẹja forí lẹ̀ folórí ẹ̀yin lẹ máa jẹ kíngì lẹ́nu ẹ̀yin lẹ máa jẹ kíngì lọ́la bó bá di Father's Day ẹ̀yin lẹ máa gbáṣọ wọ̀ nítorí pé ẹ ti wo Yorùbá fíìmù ayé yín ti pin ẹ ti rò pé bó ṣe rí inú Yorùbá fíìmù yẹn ẹ ọmọ kan bàbá ẹ kọ́lẹ̀ bàbí ò tọ́jú ẹ̀ ó wá dàgbà ó wá ṣoríire mélòó nù yín tí bàbá yín kọ́lẹ̀ lẹ ti ṣoríire lẹ́nu mélòó. Esabod mo kàn fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ àti gbogbo àwọn olórí burúkú blackmailers tẹ́jọ́ ń ṣorí burúkú lórí social media wípé ó ti gba lẹ́tà lọ́wọ́ ọkú o Esabod ikú ti kọ lẹ́tà ó ti mú lé ẹ lọ́wọ́ báyìí bọ́ bàbá sick nígbà kan ìwọ ló máa make sure kó ṣe show fún wọn tẹ́mi máa fi bọ́ lára wọn bí jòyè bá sick ìwọ ló máa ṣe show tẹ́mi máa fi bọ́ lára wọn béèyàn bá bímọ ìwọ ló máa ṣe show kẹ́ni ẹ ṣáà lè fi kú ṣá ó ti gba lẹ́tà lọ́wọ́ ọkú báyìí o Esabod báwo ló ṣe wá ń sùn báwo ló ṣe wá ń pààrọ̀ pátá fún ẹbí tọ́wọ́ ẹ ti gé o ò fìlà ẹ̀kọ́ lọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ àwa obìnrin tá a níṣẹ́ lọ́wọ́ tá a gbọ́n tẹ́ ẹ rò pa àgọ̀ tá a fẹ́ ráre lọ́jọ́ alẹ́ wa tá a ti ṣiṣẹ́ dáadáa lọ́sàn-án tá a dẹ̀ wò pé ọkùnrin gidi wo ló dá o kájọ tímọ̀ kájọ dàgbà mo lè gòkè mo lè sọ ẹ̀hún dàbá Esabod màmá náà máa ń fi hàn ó ti di màmá náà yẹ kòló màmá náà yẹ ẹ̀gẹ́ apá màmá náà handicap ohun sì wà lẹ́nu ẹ o ta ló ń wá ohun ẹ ta ló ń wá ohun ẹ o ti gba lẹ́tà lọ́wọ́ ikú Esabod gbogbo èpè tó ń ṣẹ́ fún gbogbo èèyàn ó ti parapọ̀ ó ti dúró sí ẹ lórí báyìí wọ́n ní mo jalè nídùú mátà ó bẹ́ síta láì ṣẹ́ láì rò ẹ́ tó o dẹ̀ ti gba ìmọ̀ye owó lọ́wọ́ mi rí àwọn Nollywood tó máa ń pàtẹ́wọ́ fún ẹ nígbà tó ń ṣe ṣóò fún ọmọ mi àtọkọ mi àwọn Nollywood yẹn dà lórí ìdùbúlẹ̀ àìsàn tó wà má gbàgbé pé àwọn Nollywood yẹn ló máa ní kó o wá sí Instagram àwọn náà máa ń ṣe fídíò pẹ̀lú ẹ lórí Instagram wọ́n á wá lọ kó àwọn Nollywood tó kù wọ́n á jọ wá máa tẹ love and like ibi tó o bá ti ń bayé èèyàn jẹ́ tó o bá máa parọ́ wà lémi ni mo gbẹ́jọ́ Nollywood wá mo wá ń challenge ẹ níbo ni mo ti comment ibi tó ti ń ṣe show fáwọn Nollywood níbo mo ti comment yẹn wá ṣé o rí wípé àwáyé má kú kò sí kò sẹ́nibọ́dì tó máa ju sáyé òbú ẹ pìpìrì yẹn ṣó wá rómi fọ̀ ọ́ mọ́ òbò tó jẹ́ pé táwọn ọkùnrin bá ti dó wọn ò ní mọ̀nà lé mọ́ ọmọ tálíkà ni sórí póbò yẹn ti wá mú tálíkà ó ti gbélé ẹ lórí ìwọ ló ṣe ṣó o mo kàn fẹ́ kó o mọ̀ kó o ti gba lẹ́tà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀dà àwọn ọmọ ẹ̀dà sórí bọ́n ṣe abandon ni sórí pé ìwọ nìkan ló máa kú Ọlọ́run fẹ́ kó o fìlì ikú kó o tó kù Ọlọ́run fẹ́ kó o fìl bí sáré ṣe máa wà lólì fún ẹ Ọlọ́run fẹ́ kó o fìl pé gbogbo fracasudu tó ló ṣe people cannot wait láti pop champagne wọn ò lè wait ipò òkú gbogbo ayé ń brag of fabricwood moneywood Nollywood ìwọ ń brag of fracasudu níbi tẹ́ ẹ ti ń gbé ọmọ aláìṣẹ̀ tẹ́ ẹ ti máa kún wíníwíní fracasudu tẹ́ ẹ ti máa gbé ẹrù oṣù mẹ́sàn-án abiyamọ tẹ́ ẹ ti máa bà á jẹ́ láàrin ìṣẹ́jú kan fracasudu tẹ́ ẹ ti máa mú ẹni tó ti ń jẹ tẹ́lẹ̀ táwa dẹni tí ò rí jẹ mọ́ and you are bragging pé wọ́n dá fracasudu sílẹ̀. Yá máa gbá ṣe o.
I've not seen any Nollywood actor connecting them with a Facebook. Àwọn tó ń ṣe fídíò call pẹ̀lú ẹ lórí Instagram àti TikTok. Àwọn tó ń ṣe love and like fún ẹbí tó bá ti ń ba tèèyàn jẹ́ ńkọ́. Nígbà tó ń ṣe show Fáláàfin of Ọ̀yọ́, ṣe báwọn Nollywood kan ló ń rẹ́rìn péjì ẹ̀ wọ́n dẹ̀ ń fún ẹ ní tọ́ǹpọ̀. Nígbà tó ń ṣe show tó ń bú mi tó ń bú ọkọ mi, àwọn Nollywood kan ló wà lórí péjì ẹ̀. Ṣe báwọn náà ní kó tiẹ̀ tún máa bọ̀ wá sí TikTok àti Instagram. Àbáwọn Nollywood kankan. Nolly kí ni ká pa wọn yẹn. Ibi tí Lizzie bá ti ń ṣe tọ́ǹpọ̀ tó dẹ̀ ń rẹ́rìn. Ibi tán ti lọ gbọ́kọ̀ ọlọ́kọ̀ kẹ́ lọ mú wá. Ta lẹni tó ń sponsor àwọn ẹ̀sà bọ́ọ̀dù. Ta ni Gistlover gangan. Ta ló ń bá dọ̀kásì ṣiṣẹ́. Ta ni àwọn pípù yìí parapọ̀ tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀. Fracas. How ló ṣe wà connected pẹ̀lú gbogbo àwọn tó ń pè ní blackmailers? Báwo ló ṣe wà connected ẹ̀sà bọ́ọ̀dù pẹ̀lú bí wọ́n ṣe wá secretly ìyá mi ní Mẹ́kà? Ṣé mo ti di speaker gbà mí? Ṣé mo ti di speaker? Kí ló dé tẹ́ ẹ ṣe kọ lẹ́tà sí Mẹ́kà? Kí ló dé tẹ́ ẹ ṣe stock mi dé Mẹ́kà? Kí n ṣáà tó lọ sí Mẹ́kà 2019 mi ìmọ̀ ẹ̀rí. Mi ìpàdé ẹ̀rí mi ò dẹ̀ tí ì bẹ̀ sọ̀rọ̀. Kí lẹ tẹ̀lé mi dé Mẹ́kà fún? Ṣàkátà pàrà là ń sín tọ́. Ẹ bá mi ṣí ẹ ṣó yìí. Àwa mélòó làwọn ṣó yìí? Bóyá ká tún ṣó yìí ṣe ń jọ mi. Yá ká ṣe lọ́la. Ẹ pàdé mi ẹja tún ṣó yìí ṣe lọ́la. Àwọn mélòó ló ń wo ṣó yìí? Àwọn mélòó ló ń wo ṣó yìí? Àwọn mélòó ló wà lórí ṣó wa? Ṣó yìí máa ní ẹtíkẹ́. Ẹjọ́ àwọn mélòó ló ń wò wá ní Facebook? Ẹ jẹ́ kí n rí comment ẹjọ́ àwọn mélòó ló ń wò wá ní Facebook? Bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí. Àmọ́ mú ni fẹ̀dọ̀ lórí òróró. Níbi ẹnìkan tí ń fọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó kú ọkàn kú ẹ̀mí ẹ̀. Ọ̀pọ̀lọ́ ti bọ́wọ́ tí wọ́n ń pa. Ẹ jẹ́ ká ṣe show yìí lọ́la. Àfi tó wá pẹ́ fẹ́ rí iṣẹ́ ẹ̀ ká kọ́ 700. Ṣé ká rí iṣẹ́ ẹ̀ ká kọ́ 700? Àbí ká sọ dọ́là? Ṣé ká rí iṣẹ́ at least ká tẹ̀ wọ 700? Ṣé ká rí iṣẹ́? Ẹ jẹ́ ká rí iṣẹ́ bóyá máa wọ 700. Ẹ jẹ́ ká rí iṣẹ́. Ẹ jẹ́ ká rí iṣẹ́. Àǹtí Olúṣọlá ṣe wà pàmò. Ọmọ Olúṣọlá ẹ jẹ́ ká rí iṣẹ́ bóyá máa wọ 700. Ẹ jẹ́ ká gbọ́. Do you idea better? Do you believe in a law of karma? Do you believe in a law of karma? Lizzie came on social media, came like me. No, more for madam when she came to my WhatsApp. Majority of the people she's manipulating now. Olo approach one. Olo approach one. For us to gun fight. For us to gun fight. Latin. Kí ló dé tó jẹ́ wípé ìwọ ń gun fight tí ò bá sí wípé nítorí àti gbowó lọ́wọ́ victim kí lẹ gbé kámẹ́rà tẹ wá yà ní secretly ní Mẹ́kà fún. Kí ló dé tó jẹ́ pé ṣe gang fight ìwọ sọ fún gbogbo àgbáyé pé o yàn láàyò? Kí ló dé tí wo ò ṣe lè yanṣẹ́ aṣọ títà láàyò? Kí ló dé tó ò ṣe lè yanṣẹ́ bísínẹ́sì gidi tó ṣe rí mọ́mọlúàbí láàyò? Kí ló dé tó jẹ́ pé ìjà ló yàn láàyò? Báwo lẹ ṣe ń dájà sílẹ̀ ẹ máa fara ní clients ẹ stock clients
client tí ò bá lẹ́mìí á kú bẹ́ẹ̀ ṣe pa Mohbad. Client tí ò bá lè sọ̀rọ̀ ẹ sì lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe sì Ìjẹ̀ṣà dẹ́wọ̀n. Èmi ń béèrè lọ́wọ́ ọ̀wọ́ Esabod, you are 60 something already. Kí ló dé tó jẹ́ wípé ò ń fi ewu òbò ò fi ń ṣiṣẹ́ ìjà? Wọ́n ti gbé story olórin àti àwọn onítíátà wa tí mo dẹ̀ sort out within 2-3 hours tí ogun yẹn dẹ̀ ń ṣe àṣẹ wọlé. Kí ló dé tí wo ò ṣe yanrú part yẹn láàyò? Kí ló dé tẹ́yìn ṣe ń gang fight? Ẹ bá mi rì sí ẹ̀, ọwọ́ tẹ fi ń rì sí ẹ̀yàn ẹ̀ ní fi gbọ́mọ sí. Ayé tó ní Abraham jẹ tó wá padà sórí orí ẹ̀ táyé ẹ̀ fi bàjẹ́. Ẹni tó dárúkọ ń sìn oní mo fẹ́ ba yé ẹ̀ jẹ́ ó wá padà sórí mi àbí ó wá ba yé tèmi jẹ́. Á wá jẹ́ wípé nǹkan tí mo fẹ́ fi ba yé ẹni ẹ̀jẹ̀ náà ni pé kó ní estate. Lára nǹkan tí mo fẹ́ fi ba yé ẹni yẹn jẹ́ òun náà ni pé kó ṣí ṣọ́ọ̀bù aṣọ rẹpẹtẹ kó dẹ̀ ní estate. Inú mi dẹ̀ dùn pé nǹkan tó sọ wípé ohun tí mo fẹ́ fi ba yé ẹ̀jẹ̀ ló padà sí mi lórí. Ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi, are you connecting the dots or not? Esabod, o ti gba lẹ́tà lọ́wọ́ ikú already. Since tó jẹ́ pé ohun tí mo rò ẹni yẹn ló padà sí mi lórí, a wá jẹ́ pé bíi California Paradise City nìkan tí mo rò sí ẹni yẹn. A jẹ́ pé bíi personal private shopping mall báyìí ni mo rò sí ẹni yẹn. A jẹ́ pé bíi kẹ́niyẹn náà ṣòmọ̀ kó dáa fún un. Since tí wọn náà ti sọ pé love karma ló mú mi. Ṣé o wá rí pé karma tó mú èmi beautiful, karma tó mú mi ó wà successful, karma tó mú mi ó wà super successful. Wọ́n ní àṣepamọ́ ló wà, àṣepípò ò sí. Ohun tèmi ṣe fẹ́ nìyẹn lánàá lèmi ń jẹ lénìí. Ṣé o mọ̀ pé ẹ̀yin brainwash gbogbo àgbáyé nígbà tẹ́ fẹ́ pa mí sí Mẹ́kà? Torí pé ẹ fẹ́ káṣírí yín tú ń tẹ́ ṣe fún mi ní Mẹ́kà, ẹ wá tàn ẹ̀ lé mi lórí. Ẹ tàn ọ̀nà ẹ̀ gbogbo ẹ̀jọ̀ mi. Ẹ wá tàn ẹ̀ lé mi lórí, just like bẹ́ẹ̀ ṣe lọ post fọ́tò àwọn tó lọ Mẹ́kà. Ẹ tún sọ pé èmi ni mo post yẹn. Ṣé o rí wípé karma bí mo ṣe lọ bímọ sí Amẹ́ríkà, karma bí gbogbo nǹkan ṣe ń da fún mi, ṣé o rí pé beautiful karma ni mo ń lò báyìí nítorí pé originally dáadáa ni mo ń lò. Esabod, kí lẹ stock mi dé Mẹ́kà fún? Esabod, why this video? Mami send video ẹ síbí. Esabod, why this video? Why this video? Video don't stop me around here, Dad. Send it to me. The police ban white. Ignorance, say, believe in love, karma. Ọlọ́run wá fi. Mi ò rí o, ṣó ti dé padà. O ṣé bí lo send ẹ sí? No, ibi ni kò send ẹ sí jọ̀ọ́ bí. Video yẹn dànù. Kí lẹ stock mi dé Mẹ́kà báyìí fún?
kí lẹ stock mi ní Mẹ́kà báyìí fún. Iléeṣẹ́ olóyè Lizzie Anjorin ló ń tà pẹ̀lú measurement tó gbé lókè nílẹ̀ níbo àti lóru. Ẹ sábọ̀. Ẹ̀mẹ̀sọ́ fún rẹ̀ oníbàlẹ̀ fún ọlọ́fọ̀ bẹ́ẹ̀ni bá dé California Paradise City yóò rí mọ̀ kó wà kílásì. So torí pé ẹ fẹ́ pa mí ẹ stock mi dé Mẹ́kà. Bẹ́ẹ̀ ṣe stock Mohbad títí tẹ lọ pé NAFDAC. Ẹ stock Mohbad títí Mohbad pariwo títí ó competition títí àfìgbà tẹ ẹ pa tẹ wá ń fi òkú ẹ gbà bára. No wonder mo rí bẹ ṣe àtàkọ kan ni. Mo rí bẹ ṣe àtàkọ kan. So kámà tó ń sọ yẹn nísìn kámà bí California Paradise City kámà bí private shopping mall kámà bí super successful àbí o rí pé kámà yìí yóò beautiful gan kámà bí ká ní wípé mi ti ẹ̀ mọ̀ pọ́lọ́ lè yọ̀ǹda fún mi lóṣù mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ tí mo ṣe gbéyàwó mo finú gbóyún mo fẹ̀yìn gbọ́ ọmọkùnrin mo tún bímọ sí lóyìnbó sórí pé kámà yẹn beautiful gan sínsì wọ́n ti wá mọ̀ pé kámà ló mú mi kí ló dé tẹ̀ ṣe lè let go at least kí n tó di speaker mi ṣáà ti mọ̀ ẹ́ tẹ̀tí wá stop mi ní Mẹ́kà báyìí ẹ̀dẹ̀ stop mi ẹ̀dẹ̀ ṣe nǹkan báyìí tó tó báyìí fún mi ní Mẹ́kà all because mo dé láyọ̀ àtàlàáfíà ẹ̀dẹ̀ lọ gbé nǹkan tí ò ṣe ẹ̀dẹ̀ gbé fún mi ẹ̀dẹ̀ tì mí síta same game tẹ́ ẹ gbá fún Bobrisky tó fi gba voice note ẹ̀já máa gbádùn. Gbogbo èpè tí Lizzie ń ṣe fún àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣe fáwọn èèyàn ó máa jẹ́ kó bá lórí àwọn ọmọ yín ní àgbẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ tí Lizzie Anjorin gbogbo èpè tí mo ṣe pátápátá